Alúgọ àńdúróde ọgbọ́n tí ẹgbẹ́ APC fẹ́ dá lọ́dún 2027 ADC. Ẹgbẹ́ African Democratic Congress ti sọ pé kò síbi tí ẹgbẹ́ òṣèlú APC fẹ́ rúgbà tí àwọn kò ní kábàárà wọn kúrò nígboro ayé lọ́dún 2027. Ẹgbẹ́ náà sọ pé bí àwọn kò ṣe tí ní gómìnà kankan tó wà lórí àlééfà lọ́wọ́lọ́wọ́ kò dá wọn dúró láti lé ìṣèjọba ààrẹ Tinubu wọlẹ̀ nínú ìdìbò àpapọ̀ lọ́dún 2027. Agbẹnusọ fún ẹgbẹ́ ADC Malam Bolaji Abdullahi ló sọ̀rọ̀ yìí lẹ́yìn ìpàdé àwọn olóṣèlú ní ìhà àríwá orílẹ̀-èdè yìí eléyìí tó wáyé ní Àbújá lọ́jọ́ Sátidé tó kọjá. Ó ní gbogbo aráàlú ni wọ́n ti kọ̀yìn sí ìṣèjọba ẹgbẹ́ APC. Ìdí nìyí tí ẹgbẹ́ ADC fi dúró gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí yóò dá ìrètí rere padà fún wọn. Abdullahi ṣàlàyé pé àìmọye àwọn gómìnà tí wọ́n ń ṣèjọba lọ́wọ́ ni wọ́n fẹ́ darapọ̀ mọ́ ADC ṣùgbọ́n ìbẹ̀rù wàhálà tí wọn yóò kojú láti ọwọ́ ìjọba Tinubu ló ń fà wọ́n sẹ́yìn. Ó ní gbogbo ọ̀nà pátápátá ni ẹgbẹ́ náà ti múra tán láti kojú ẹgbẹ́ APC yóò sì nira fún ẹgbẹ́ tó ń ṣèjọba lọ́wọ́ láti ṣe mọ̀gbọ̀mọ̀gbọ̀ nínú ìdìbò àpapọ̀ ọdún 2027. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ẹgbẹ́ ADC jẹ́ ẹgbẹ́ tí gbogbo ọmọ Nàìjíríà ṣàtìlẹ́yìn fún nítorí náà kò lè wó lulẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọmọ ẹgbẹ́ APC ṣe ń sọ káàkiri. Bẹ́ẹ̀ ni kò sẹ́nikẹ́ni tó lè jẹ gàba lé ẹgbẹ́ náà lórí.